Hello. Hello. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀ sir. Ẹ ti wà lórí afẹ́fẹ́ mà, kílẹ̀ ńlá kọjá mà. Mo jẹ́ ọmọ ọdún 34 years. So ìgbà tí mo wà ní 24 years ni mo marry. So mo bí ìbẹ́ta nígbà yẹn. So ọkọ tí mo fẹ́, àwọn ọmọ yẹn wà ní 2 months ló ṣaláìsí. Kábíyèsí. Nígbà yẹn, ọkọ mi jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ mi gidi gan. So kò ní ìyá, kò ní bàbá nígbà yẹn. Ẹ̀gbọ́n mọ́ mi ẹ̀ ṣá, nígbà àwọn náà wá pé wọ́n bí wọ́n gbà yẹn, àwọn ló wá sọ́dọ̀ wa. Bọ́lọ́run bless ọkọ mọ́wọ́ ẹ̀ kì í sówó. Ní táìmù ilé ara wa là ń gbé, kí n tó bímọ gan láti ń gbé ilé ara wa. Ìgbà tí ìyá yẹn wá, ìyá yẹn rò pé bóyá ilé kan pé ní kakọ́ nìyẹn. Tòun ọkọ mi dẹ̀dá kan tí kò gbèrò díẹ̀ fún fámìlì. Ó dẹ̀ máa ń sọ fún mi pé kí n má ro ẹjọ́ nǹkan tá a bá ń ṣe fún fámìlì anybody pé kí jẹ́ kó máa wà láàrin àwa méjèèjì. Ǹdẹ̀ agree. Ṣùgbọ́n tó ṣaláìsí, ìyá yẹn lọ, ìjọ́ kẹta tí ìyá yẹn lọ ni ó ṣaláìsí. Ìyá yẹn bá mi fà á gan-an nígbà yẹn pé ilé yẹn kìíní kan, ilé ẹ̀gbọ́n àwọn kan ní kìíní kankan ní. Mo ní láti withdraw ilé yẹn fún ìyá yẹn gbà yẹn pé because àwọn ọmọ yẹn ní ló jẹ ní lógún, wọ́n má sì tún yẹn dẹ̀ pa mí dànù. So wọ́n bí náà sọ̀rọ̀ kan gbà yẹn pé ó mọ̀ bóyá torí ilé yẹn náà fi yanjú ọkọ ẹ̀. Mo ní láti fi ilé yẹn lẹ̀, ilé yẹn tóbi gan. Lẹ́yìn ilé yẹn, ọkọ mi ní ilé mẹ́rin, ilẹ̀ méjì, ilé méjì. Àdẹ̀mú mọ́tò méjì, wọ́n gbẹ̀yọ̀ kan lọ́wọ́ mi fún mi lẹ́yọ̀ kan gbà yẹn. Àwọn ọmọ yẹn sì ń ti pé 10 years lánàá, wọ́n pé 10 years. So bàbá mi, ọkọ ìyá mi, ọkọ tí mi ti kú, so ọkọ wọn tó fẹ́ ó ti pẹ́ tó ti fẹ́ ráńpẹ́ mọ́ méjì fún yẹn. Ó ṣàmà ń disturb mi pé kí n má rí nǹkan kan. Mo fẹ́ jẹ́ káwọn ọmọ yẹn pé 10 years. Kàn ṣáàgbà sí mi lẹ́nu. Ìgbà táwọn ọmọ yẹn pé 8 years 4 months lọ ní ọmọ ọ̀rẹ́ àwọn kan ó fẹ́ mi, ó fẹ́ ṣe kinní kan. Ṣáà gbà fún pé ó kó ṣe pé mi ìrọ́kùnrin. Àwọn ọmọ yẹn ló jẹ mí lógún àti fẹ́ tí mi ní sọkọ mi. Ta lẹ gbà fún? Ọmọ ọ̀pọ̀ ẹni tí mo sì ń fẹ́ yìí, ọmọ ọ̀rẹ́ wọn wọ́n wá lọ́mọkùnrin. So wọ́n ṣáà ní ìyẹn kinní kan. But nǹkan mo wá sọ fún yẹn, mo kò lè wá bá mi nínú ilé ọkọ mi pé ọkọ mi ló nílé. Kó rẹ̀ǹtì lé, màá máa bá ń bẹ̀. Pé kò lè